dalẹ̀ ọlọ́run mi dalẹ̀ sá nǹkan tó gbé mu wá bí ọlọ́run mi kí n dalẹ̀ dáàdì mi kí n dalẹ̀ nǹkan tó gbé mu wá bí pé kí tó máa lọ ṣọ́ọ̀ṣì ló yé mu wá bí mi kí n dalẹ̀ dáàdì. Go inside. Mi kí n dalẹ̀. Go inside. Mi dalẹ̀ rí ọlọ́run mi dalẹ̀ rí sá. So why to feel about ṣòkòtò ẹ? Bẹ́ẹ̀ ẹ wo bí mo jà bẹ́ẹ̀ ta yẹn so kíní wọn yẹn wá dà sínú àpò mi pé kí n bọ́ kí n gbọ́ sí orí bí dáadáa nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn kí n tó máa yí eléyìí kí n tó máa bẹ̀rẹ̀ nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ mi mọ̀ pé bọ́ọ̀sì àìjọ mi mọ̀ ìdọ́sà. Nísìrò kí lorúkọ ẹ gan? Sunday lorúkọ mi sá. Wàá describe òṣèṣe o fọ àbí báwo lè ṣe. No, mi fọ́ mi kì í ṣọlẹ̀ sá nǹkan náà tó gbé mi wá bí ní mi ṣọlẹ̀ mi kì í ṣọlẹ̀ sá. Sáìtì ibi tó wà yẹn wáyé tó fi lè fa orí igbó ẹ̀mí rẹ̀. So jẹ́ mọ́ ibi ìsàlẹ̀ yẹn ni àti jíjẹ́ àwọn ọ̀gá mi dẹ̀ wá bẹ́ẹ̀ wọn á ibi ìsàlẹ̀ yìí. Ṣé àwọn ọ̀gá yẹn wọn mọ̀ pé òun fagbó? Wọn mọ̀. So wàá fagbó ń bí báyìí? Bẹ́ẹ̀ sá. O wá wọlé onílé? Ẹ̀dọ́sà mi mọ̀ ọ́nà mi mọ̀ ẹ̀dọ́sà. Àwọn nǹkan takú sí ìbàyí tí mi bá rí iṣu máa sanwó ẹ̀. Dáàdì ẹ̀wọ̀ táyé mi dalẹ̀ ọlọ́run mi dalẹ̀ sá nǹkan tó gbé mu wá bí ọlọ́run mi kí n dalẹ̀ dáàdì mi kí n dalẹ̀ nǹkan tó gbé mu wá bí pé kí tó máa lọ ṣọ́ọ̀ṣì ló yé mu wá bí mi kí n dalẹ̀. Go inside. Mi kí n dalẹ̀. Go inside. Mi dalẹ̀ rí ọlọ́run mi dalẹ̀ rí sá. So why to feel about ṣòkòtò ẹ? Bẹ́ẹ̀ ẹ wo bí mo jà bẹ́ẹ̀ ta yẹn so kíní wọn yẹn wá dà sínú àpò mi pé kí n bọ́ kí n gbọ́ sí orí bí dáadáa nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn kí n tó máa yí eléyìí kí n tó máa bẹ̀rẹ̀ nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ mi mọ̀ pé bọ́ọ̀sì àìjọ mi mọ̀ ìdọ́sà. Nísìrò kí lorúkọ ẹ gan? Sunday lorúkọ mi sá.